Ẹ kú dédé ìwòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ààrẹ Bọ́lá Tinubu ní Ọjọ́rú ni ó ti kéde síta gbangba ayé wípé ilé ẹ̀kọ́ gíga ti Maiduguri ni òun fẹ́ fi sórí àti yíyẹ olóògbé adarí Muhammadu Buhari sí. Ilé ẹ̀kọ́ gíga náà yóò wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ Muhammadu Buhari University Maiduguri. Nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn tí ààrẹ gbé jáde síta ni ó ti mọrírì ìgbé ayé Buhari gẹ́gẹ́ bí ẹni tí ó níwà tó dára, olóòótọ́ ènìyàn àti ẹni tí ó kó ara rẹ̀ ní ìjánu. Ààrẹ kò ṣàpèjúwe Buhari gẹ́gẹ́ bí ẹni tí ó pé nítorí wípé kò sí olórí kankan tó pé, ṣùgbọ́n ó ṣàpèjúwe rẹ̀ bí ẹni rere, ẹni tí kò kí ń kọjá àyè rẹ̀ àti ẹni tí ó mọ ìwọ̀n ara rẹ̀. Ààrẹ tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ìwà àti ìṣe rẹ̀ náà yóò wà ní àkọsílẹ̀ èyí tí yóò wà títí láé tí àwọn ènìyàn kò ní gbàgbé rẹ̀. Gbogbo àwọn ènìyàn bíi ọ̀pọ̀lọpọ̀ mínísítà, ọ̀gá àgbà nílé iṣẹ́ ìjọba àti àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ tí wọ́n péjọ papọ̀ sínú gbọ̀ngàn chamber náà ni wọ́n pa lọ́lọ́ tí kò sì sí ẹnikẹ́ni tó fọhùn nígbà tí ààrẹ ń sọ̀rọ̀ lórí ìgbé ayé tí ààrẹ àná náà gbé. Ó tún wá sọ̀rọ̀ lórí ìgbà tí ẹgbẹ́ òṣèlú àwọn fẹ́ darapọ̀ kí wọ́n sọra wọn di ọ̀yọ́ kan àti ìgbà tí ọwọ́ òṣèlú fẹ́ pààrọ̀ ọwọ́ láti ẹgbẹ́ òṣèlú kan sí èkejì ní ọdún 2015, ìhà tí Buhari kọ sí i àti bí gbogbo àwọn ṣe làkàkà láti jáwé olúborí. Gbogbo rẹ̀ náà ló ṣe àfihàn irú ènìyàn ìwà tí Buhari ti hù níwà sẹ́yìn. Èyí ló fi hàn wípé onírẹ̀lẹ̀ ẹni tí kò kí ń bẹ̀rù ohunkóhun, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó máa ń gbé nǹkan sórí láì ṣàwáwí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Vanguard. Àwọn ìjọ tí ó wà ní gèlègélé ní apá àríwá ìlà-oòrùn ti ìjọba ìbílẹ̀ Ovia ní ìpínlẹ̀ Edo ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà Monday Okpebholo láti ṣe ìdásílẹ̀ àjọ Edo State Riverine Waterways Agency. Àwọn olùgbé ìlú náà wọ́n ṣàlàyé síwájú wípé tí wọ́n bá àwọn ṣe ìdásílẹ̀ àjọ náà, àwọn yóò lè jọlá àwọn àǹfààní lọ́pọ̀lọpọ̀ láti inú ìdásílẹ̀ bíi ti Ministry ti Blue Marine Economy. Nínú àtẹ̀jáde ọ̀rọ̀ tí alága agbègbè ìlú náà tún fi ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ ni ó wípé kí gómìnà ìpínlẹ̀ àwọn náà lo ìṣẹ́gun àṣeyọrí tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹ láti ilé ẹjọ́ tí ó ga jùlọ Supreme Court ní orílẹ̀-èdè yìí kí ó fi pa àwọn alátakò rẹ̀ lẹ́nu mọ́. Wọ́n tún tẹ̀síwájú láti túbọ̀ rọ̀ ọ́ nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tí ó ṣe àtẹ̀jáde rẹ̀ ní ìlú Benin City wípé kí ó lo gbogbo agbára àṣeyọrí, ìṣẹ́gun àti ohun gbogbo tí ó bá jọ mọ́ ọ̀rọ̀ òṣèlú láti fi gbé ìpínlẹ̀ àwọn náà gun òkè àgbà. Ìdàgbàsókè àti iṣẹ́ rere ni kí ó tún bẹ̀rẹ̀ sí ní farahàn ní ìpínlẹ̀ náà, èyí tí ó mú kí àwọn máa retí tí àwọn sì tún nàgà láti rí ọjọ́ tí ohun rere tí ìjọba rẹ̀ yóò ṣe fún àwọn olùgbé ìpínlẹ̀ náà. Wọ́n tún wá ń dunnú, wọ́n sì tún ń yọ̀ wípé àwọn agbègbè gèlègélé náà ti di ẹni tí wọ́n mọ iyì rẹ̀ nítorí pé wọ́n ka ìdìbò àwọn náà kún. Lẹ́yìn náà ni wọ́n wá tú ẹ̀dùn ọkàn wọn síta fún gómìnà Okpebholo wípé àwọn olùgbé agbègbè orí omi ti wà nínú àkókò tí ayé dúdú bí ìgbé ayé àìlàjú tí àwọn kò sì ní aṣojú kankan nígbà ayé ìṣèjọba wọn tó ti kọjá sẹ́yìn, èyí tí gbogbo rẹ̀ wà nínú ìtàn ìpínlẹ̀ àwọn náà. Ṣùgbọ́n àkókò ti tó láti kúrò nínú ìgbà àti àkókò irú eléyìí náà kí gómìnà jẹ́ kí ìṣèjọba rẹ̀ kí ó gbé àwọn kúrò nínú irú ipò náà nípa pípèsè ohun amáyédẹrùn fún àwọn kí wọ́n sì bá àwọn tún ọrọ̀ ajé àwọn ní agbègbè náà ṣe, àti pé ní ìparí gbogbo ọ̀rọ̀ àwọn náà ni pé kí gómìnà jẹ́ kí ọ̀rọ̀ àwọn ará ìlú àti ìpínlẹ̀ rẹ̀ kó jẹ ẹ́ lógún kí ó sì tún múmú lọ́kàn àyà rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn The Nation. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ti kọ̀ jálẹ̀ láti gba owó rìbá tí ó lé ní mílíọ̀nù 13 náírà (13.7 million) lọ́wọ́ àwọn adàlúrú àti àwọn agbébọn tí ó wà ní ìpínlẹ̀ Plateau, tí wọ́n sì pa 2 nínú wọn nígbà tí wọ́n dáná ogun yá ara wọn. Lẹ́yìn náà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí tí wọ́n kó ìjà
irinṣẹ́ olóró dání àti àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ ọlọ́kọ̀ ojú pópó National Union of Road Transport Workers ti ìpínlẹ̀ Borno. Adarí iléeṣẹ́ ológun ti ẹ̀ka ìròyìn ní olú ẹ̀yà iléeṣẹ́ wọn, Major General Marcus Kanje, sọ ọ̀rọ̀ náà jáde síta ní Ọjọ́rú nínú ìròyìn ọ̀rọ̀ ráńpẹ́ tí ó sọ ní ìlú Àbújá láti sọ nípa iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe jákèjádò orílẹ̀-èdè yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ 9 oṣù keje títí di ọjọ́ 16 oṣù keje ọdún 2025. Ó wá ṣàlàyé síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ náà wípé àwọn ọmọ ológun tí àwọn pè ní Operation Safe Haven ni wọ́n jẹ́ ìpè tí àwọn ará ìlú pè wọ́n sí nígbà tí àwọn adàlúrú ń da omi àlàáfíà àwọn olùgbé agbègbè ìpínlẹ̀ náà rú nígbà tí wọ́n kọjá lọ lópòópónà Jos-Sanga ni àwọn ọmọ ológun ṣe alábàápàdé wọn nínú ọkọ̀ kan tí wọ́n ti fi ọta ìbọn dá ihò sí lára yánmọyànmọ. Níbẹ̀ ni àwọn afurasí méjì kan ti fẹ́ẹ́ gba ara wọn sílẹ̀ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ológun náà nípa fífi owó tó lé ní mílíọ̀nù 13 náírà ($13,742,000) ra òmìnira wọn, tí àwọn òṣìṣẹ́ ológun náà kọ̀ jálẹ̀ tí wọn kò sì gbà á lọ́wọ́ wọn, ṣùgbọ́n wọ́n gba gbogbo irinṣẹ́ ìjà ogun àti owó tí wọ́n ń kó káàkiri lọ́wọ́ wọn. Kanje tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ọmọ ológun náà sì tún tẹ̀síwájú láti máa pààrà òpópónà àti àwọn agbègbè bíi Basa, Barkin Ladi, Gúúsù Wase, Reunion àti apá ìlà-oòrùn tìjọba ìbílẹ̀ Jos ní ìpínlẹ̀ Plateau pẹ̀lú Kwara àti ìjọba ìbílẹ̀ Sanga ní ìpínlẹ̀ Kaduna. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé pípààrà tí àwọn òṣìṣẹ́ ológun náà máa ń ṣe náà ni ó jẹ́ kí wọ́n tún fi ọwọ́ òfin mú àwọn afurasí méje tí wọ́n jẹ́ ọ̀daràn ní agbègbè Barkin Ladi àti ìjọba ìbílẹ̀ apá Gúúsù Jos ti ìpínlẹ̀ Plateau pẹ̀lú Wamba àti ìjọba ìbílẹ̀ Sanga ti ìpínlẹ̀ Nasarawa àti Kaduna, tí wọ́n sì tún rí àwọn irinṣẹ́ ìjà olóró, ọ̀kadà àti àwọn oògùn olóró gbà lọ́wọ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Àwọn ẹgbẹ́ oníṣègùn òyìnbó ti ẹ̀ka Èkìtì àti Ondo, the Nigerian Medical Association Chapter, ti ṣèlérí láti kọ̀ jálẹ̀ ètò ìlànà èyí tí ìjọba àpapọ̀ gbé jáde síta lórí owó àjẹmọ́nú fún àwọn òṣìṣẹ́ elétò ìlera, èyí tí wọ́n ṣàpèjúwe rẹ̀ wípé ètò ìlànà náà kò dára tó débi wípé ó tún bú àwọn kù, tí wọ́n sì tún ti yẹ àdéhùn tí àwọn ti kọ́kọ́ jọ ṣe. Wọ́n tún wá sọ wípé tí ìjọba àpapọ̀ kò bá tètè tàbí kọ̀ jálẹ̀ láti nawọ́ mú ìwé tí wọ́n gbé síta náà padà kí ó tó iye ọjọ́ tí àwọn fún wọn láti fi ṣàtúnṣe ètò ìlànà náà, èyí tí ó jẹ́ ọjọ́ 21 days tí àwọn ẹgbẹ́ àwọn lápapọ̀ ti là kalẹ̀ fún wọn, ó lè yọrí sí ìyanṣẹ́lódì káàkiri orílẹ̀-èdè yìí. Alága ẹgbẹ́ ti NMA ẹ̀ka ìpínlẹ̀ Èkìtì, Dókítà Ìfẹ́dayọ̀ Ọ̀rẹ́yẹmí, nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ ní Ọjọ́rú ni ó ti rọ ìjọba àpapọ̀ láti tètè gbé ìgbésẹ̀ lórí pínpín ìwé lórí owó àjẹmọ́nú àwọn dókítà àti òṣìṣẹ́ elétò ìlera tó kù kí ọjọ́ tí wọ́n fún wọn náà tó pé. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba àpapọ̀ yẹ àdéhùn tí àwọn jọ ṣe papọ̀, wọ́n wá ń fi dojú ètò ìlànà àdéhùn náà bolẹ̀. Ọ̀rẹ́yẹmí tún ṣàlàyé síwájú wípé àwọn dókítà ti orílẹ̀-èdè yìí wà lára àwọn oníṣègùn òyìnbó tí ó dára tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ tí wọ́n sì tún gbóná gidigidi ní gbogbo orílẹ̀-èdè àgbáyé. Ṣe ni ó wá yẹ kí àwọn olórí àti àwọn olóṣèlú wa kí wọ́n kó owó rọ̀gùnrọ̀gún sídìí ṣíṣe àtúnṣe tó dára sí ilé-iṣẹ́ ètò ìlera wa, gẹ́gẹ́ bí àwọn ilé-ìwòsàn tí ó wà ní ilẹ̀ òkèèrè níbi tí wọ́n máa ń sáré lọ tí wọ́n bá fẹ́ lọ ṣe àyẹ̀wò ara wọn. Àwọn ẹ̀ka ètò ìlera ti ìpínlẹ̀ Ondo náà bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ tí àwọn àjọ tó ń rí sí ètò ọ̀rọ̀ owó oṣù àti àjẹmọ́nú fún dókítà elétò ìlera àti ti òṣìṣẹ́ eyín
Medical and Dental Officers. Àwọn ẹgbẹ́ yìí ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ yìí lẹ́yìn ìpàdé pàjáwìrì wọn tí ó wáyé ní ìlú Àkúrẹ́ tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ondo, èyí tí alága ìpínlẹ̀ àti akọ̀wé ìpínlẹ̀ náà, Dókítà Alóńgẹ́ Olúmúyìwá àti Dókítà Ọláọ̀pá Gideon buwọ́lù, tí wọ́n wá fi kún ọ̀rọ̀ wọn wípé ìgbésẹ̀ náà ló máa yọrí sí kí àwọn òṣìṣẹ́ túbọ̀ máa sálọ sí orílẹ̀-èdè mìíràn tí a tún mọ̀ sí Jápa, àti kí wọ́n tún dínkù nílé iṣẹ́ ètò ìlera. Wọ́n tún sọ wípé ó kéré jù owó àjẹmọ́nú àwọn gbọdọ̀ jẹ́ ìdá 300% nínú ọgọ́rùn-ún 300%. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Agbẹnusọ fún ààrẹ àná tẹ́lẹ̀ rí, Fẹ́mi Adésínà ti sọ̀rọ̀ jáde síta bí ààrẹ àná tó papòdà, Ààrẹ Muhammadu Buhari ṣe pàṣẹ akin fún ọ̀gá àgbà pátápátá lórí ètò ààbò lórílẹ̀-èdè yìí, tí ó sì tún rọ̀ wọ́n láti rí dájú wípé wọ́n pa gbogbo àwọn adàlúrú, agbébọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ run kúrò pátápátá lórílẹ̀-èdè yìí láì ṣe àánú fún wọn rárá. Ó sọ̀rọ̀ yìí jáde níbi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ikú ààrẹ àná tẹ́lẹ̀ rí náà. Níbẹ̀ ló tún ti ṣàlàyé wípé Buhari jẹ́ olóòótọ́ ènìyàn tó tún nífẹ̀ẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ́kàn láti máa ṣe ìtọ́jú wọn, ṣùgbọ́n tí àwọn adàlúrú kò jẹ́ kí ọkàn ẹnikẹ́ni lórílẹ̀-èdè yìí balẹ̀ rárá. Nígbà tí ọ̀rọ̀ àwọn adàlúrú náà dé góńgó tí ó sì tún gbóná janjan ni ààrẹ àná tẹ́lẹ̀ rí náà ṣe ìpàdé pẹ̀lú ọ̀gá elétò ààbò tí ó wá fún wọn ní àṣẹ láti pa gbogbo àwọn ènìyàn búburú náà run nítorí pé wọn kì í ṣe ènìyàn tó dára, tí wọ́n sì tún kórìíra àwọn ènìyàn ẹlẹ́ran ara bíi tiwọn, àti pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí fẹ́ràn òun tí wọ́n sì tún fọkàn tán òun. Nítorí náà ni wọ́n ṣe tún yan òun sí ipò ààrẹ padà. Nítorí náà ni ó ṣe sọ fún wọn wípé kí wọ́n fi òpin sí ìwàláàyè wọn nítorí pé kò yẹ kí wọ́n wà láàyè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè máa gbádùn ìròyìn lérèfé náà síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́, ó dàbọ̀.